mo wo fíìmù kan fíìmù dùn mo wá rò lọ́kàn mi pé bóò ni fíìmù ó ti dùn tó yìí láti bẹ̀rẹ̀ dópin tí ò sì ní àbàwọ́n kankan kò sí bó ti wo fíìmù sínú rẹ̀ ò dùn tí ọmọ dájú fíìmù ọ̀hún mi ìmọ̀ bóyá ò ti wò pọ́nrán kéè ó tó kú pọ́nrán ẹ̀ tó kìíní ó ti wò ó ti wo fíìmù. Ikú tẹ̀ sọ ti yé mi sá. Bá mú fóun bá mú ó yá gbé síbẹ̀ ẹ̀yọ́ bá ó ní gbogbo àwọn ọmọ náà ní lọ́wọ́ wo tó o fẹ́ gbóná sáré ìrẹ́ ò fẹ́ pin mo ní ọ̀wọ́ bí o bá rò tí ẹ ń bàjẹ́ o ti orí. ìtúlẹ̀ lè rí ibi owó pọ̀ tó báyìí rẹ̀. ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàmúsíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sì sàmú fún wọn lówó wọn. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́ nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi. Bọ́dà Sàámú. Bọ́dà Sàámú. Tẹ̀ tilẹ̀. Bọ́dà Sàámú. Ṣé mọ̀ pé ìwà ìbàjẹ́ àti kékeré báyìí ló ti máa ń báyàn lọ tó bá dẹ̀ ti lè báyàn dàgbà báyìí kò sí nǹkan tí anybody tán lè ṣe sí o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run nígbà tí ìwà ìbàjẹ́ tó ti wá gbilẹ̀ lọ́kàn yín títí tó bá yín láti kékeré tó dẹ̀ wá bá yín dàgbà báyìí ṣé mo fẹ́ nà yín ni no talent tó fẹ́ mú yín sí talent tó fẹ́ nà yín ṣé kí n lọ jẹ́ gbáǹsì ṣé kí n máa nà yín ṣé mo lè nà yín ni bọ̀dà Sàámú mo dé wá ń ta ń pè yẹn mo ń kan lẹ̀kùn mo kàn lẹ́lẹ́kìíní mo kàn lẹ́lẹ́kejì mo dẹ̀ ń gbé gbagbagbagba ẹ wà nínú ilé ẹ̀dẹ̀ dá mi lóhùn ẹ jọ kí nìkan tó cost yín láti sọ common yes coming ẹ̀dẹ̀ sọ̀rọ̀ ẹ̀dẹ̀ dákẹ́ síbẹ̀ ẹ̀dẹ̀ ń fi mí pé lágídí ẹ̀dẹ̀ ẹ ṣe bí pé mi ò exist bí pé ìgbọ́ nǹkan tí mo sọ bí pé ìgbọ́ pé mo ń kan lẹ̀kùn ó dáa o èmi ní pé kí wọ́n á dágbére fún yín ni mo fẹ́ jáde olójú ẹ̀yin pé meeting wọ́n dẹ̀ ní òun pé ní ló ń ṣọlá kí n sáré lọ kí n sáré dé. Àbọ̀ àbálọ̀rọ̀ ẹ̀ torí mo wà nú ẹ̀mí lọ́wọ́ kò lè jẹ́ kí n fẹ́ sí. Kí ni kókó meeting tó pè sí? Èmi ò mọ̀ ó kàn pé meeting ni òun pé ní dẹ̀ ló ń ṣọlá tí n bá débẹ̀ máa mọ nǹkan tó ń fẹ́ sọ. Inú ìrànà ọ̀rẹ́ wò náà kí ló fẹ́ fowó ṣe? Kí ló fẹ́ fowó ṣe? Tí mo fẹ́ fowó ṣe kí ni nǹkan tó kàn yín ṣé mo sọ fún yín pọ́rọ̀ owó lọ́pẹ́ mi sí ni mo lójú ẹ̀yin pé meeting mo dẹ̀ fi attend meeting òun pé ní ló ń ṣọlá kí n lọ kí n dé pa èwo ni kí ni mo fẹ́ fowó ṣe kí ló kàn yín pẹ̀lú nǹkan tí mo fẹ́ fowó ṣe àwọn máa kọ́ fún yín every time àwọn máa kọ́ fún yín báyìí máa parẹ́ ni. Bó o kọ writing ò dáa ni. Writing wo ni ò dáa? Ibi tó kọ sí ò dáa ni. Wo ṣé ọmọ kan mi ò fẹ́ fi ẹ̀mí bínú tí bá fi ẹ̀mí bínú tí mo ṣí síwájú tí n bá kà jáde fún ẹ. Mo ti ní kí wọ́n máa control mi pẹ̀lú bíbélì ẹ máa control mi pẹ̀lú bíbélì sọ bẹ́ẹ̀ máa ka bíbélì tó bá fẹ́ kà sómi jẹ́ ń gbé mu bọ́ kí n máa kà fúnra mi ibi ìbínú ló máa ń rí
Olúwa, ìwọ ni mo gbé ọkàn mi sí, òun náà ni mi ò ṣe bínú. Ọlọ́run mi, èmi gbẹ́kẹ̀lé ọ, má ṣe jẹ́ kójú tì mí. Ṣáwọn eléyìí ò fẹ́ jẹ́ kójú tì yàn. Hello ya Fatima, mo ti ń bọ̀, Ọlọ́run ajé ata, a máa tata jèrè lágbára Ọlọ́run. Hello. Èwo lélẹ̀ tó gbé síbí nínú community? Kí lélẹ̀ tó gbé síbí? Bóyá wọ́n ń ta ni, ó lè máa ta. Wọ́n ń ta kí ni? Ọjọ́ òní wọ́n ríro owó, nǹkan báyìí láàrin ọjà, tó máa gé ọsàn sí méjì tó máa fi ewé sínú ẹ̀. Tán fi ewé gún. Wọ́n lè máa ta. No, Paul tó ń sọ Ọlọ́run àgbà wá o. No. Nínú community yìí, Ọlọ́run àṣàánú. Má dá mi lóhùn, mi ò ráyè, ó kí nìyẹn, mi ò ráyè àtọ̀. O ti bá mu. Keep going. What's that? Who's this? Jalo. What is this? Kí ni túmọ̀ gbogbo eléyìí nínú community yìí? This is very wrong. And also, this is a popular tree in this community. Why would they do this here? This is extremely wrong. Fi gbogbo òyìnbó tó sọ yẹn lẹ̀, jàmálò yẹ kó. No. Me ò expect it. Nínú community náà. Go wrong now. Ga o. Ẹ̀yin èèyàn mi, lábẹ́ bó ti wù kó rí, kò ní bàjẹ́ fún yín. Àmín. Mo ní bàjẹ́ ò ní dé bá yín. Pé mo pè yín, tẹ́ ẹ wá, Ọlọ́run ó pọ́n yín lé. Yọ̀ṣíbí, ẹ ṣeun tẹ́ ẹ wá o, ẹ kú dìde o. Pẹlẹbẹ, ẹ̀yin náà ẹ ṣeun o. Ọ̀rẹ́ mi, ìdí àrà, ọ ṣeun yọ̀dà fún ọ, kú dìde o. Ẹ̀yin èèyàn mi, in tí mo ṣe pè yín ni pé ilé iṣẹ́ tí mò ń bá ṣiṣẹ́ nísìn ni wọ́n bá pè mí o, náà bá ní àwọn fẹ́ mọ yáwọn èèyàn lówó láti paṣẹ mi o. Mo bá ní látọ̀dọ̀ mi, wọ́n mọ̀ ní bẹ́ẹ̀ ni. Mo wá rò pé irú àǹfààní ńlá báyìí bó mo lè gbé lọ. Kò síbi tí wọ́n gbé lọ jẹ, community mi náà ni wọ́n gbé wá. Ló jẹ́ yìí. Lákọ̀ọ́kọ́ náà, you've really done well, ma. Sherry, èmi ṣẹ̀ṣẹ̀ dé community ni o. Mi dẹ̀ mọ̀ pé huge opportunity lè yọ fún wa báyìí. Like, this is a great innovation and I am deeply interested in it. Ẹ wo lójú ẹ̀yin, inú tèmi dùn sí ìròyìn yìí gan. Á dẹ̀ dá fún yín. Ẹ túbọ̀ pẹ́ fún wa. Àmọ́ tẹ́ bá ti máa kọ́kọ́ yá àwọn èèyàn lówó, èmi lẹ máa kọ́kọ́ yá lówó. Kódà, ìntẹ̀mí tẹ̀ wá sọ báyìí nísìnyí pé sáárẹ́ nìkan kan tó rí tí ọ̀dà nínú irú àǹfààní báyìí àbí tó réwu kan tí ń bẹ́ẹ̀. Olójú ẹ̀yin, èmi ò rí nǹkan kan sọ against nǹkan tẹ́ sọ yìí o, but irú opportunity báyìí at least àwọn tó bá fẹ́ yáyàn lówó ó ṣáà máa ní nǹkan kan tí wọ́n máa fẹ́ tó máa fẹ́ béèrè. Nǹkan tí mò ń try láti sọ ni pé bí kòlátẹ́ ẹlẹ́kùn tá ń lómi láàrin wa omi wà ní mọ́tò. Yọ̀ṣíbí kí ló ṣẹlẹ̀? Yọ̀ṣíbí orí mi. Yọ̀ṣíbí jẹ́. Lórí tó ń ṣe báyìí náà, lórí tó ń ṣe báyìí náà, bó ló sí lórí gbélé tó ń ṣe nítorí Ọlọ́run. Wọ́n bá wọn káwọn kó kọ́ nínú community, it make sense now. Why are you doing this now? Pẹ̀lẹ́. Finally. Brasa. Kí tún rè? Kí ló ṣe? Òun kọ́ ni. Ikọ́ tún ni. Kí ló ṣẹlẹ̀ báyìí ní community? Ọlọ́run máa jàrí bí. Gbogbo tó ti ṣẹlẹ̀ ní community, ó ti ń di ọ̀rọ̀ àdúrà o, ó ti kọjá báyìí o. Àmọ́ lágbára Ọlọ́run á wò yín sàn. Ọlọ́run á wò yín sàn. Torọ́ ní. Ààrẹ mú ọkàn rẹ̀ pòrúurú, sọ fún Jésù, sọ fún Jésù, ìbànújẹ́ lè dípayọ̀ fún ọ. Sọ fún Jésù nìkan, nítorí wípé sọ fún Jésù. Bàbá ní sọ fún Jésù, òun lọ́rẹ́ tí ó mọ̀.
kò sí ọ̀rẹ́ tàbí iye kan bí rẹ sọ fún Jésù nìkan. a ó rí sí ìrètí rẹ̀ ká mú ìkọrin yẹn bí àwọn ìyá wa Bọ́lá rẹ̀ tó bá kọrin ìwòsàn máa ń jáde nínú ẹ̀. Yes. tẹ́ ẹ bá fọkàn sí ó yẹ kí ìwòsàn jáde. Amen. kára yìí ṣe gírírí. Yes. ayé ń dògbé lọ orin lásán ìwòsàn ní. True. Yọ̀síbí ṣé o mọ̀ ṣé o rí n tó ṣe. wíwà bí tí mo wà bí kán discharge ẹni o àtàlẹ́ àná tá a ti yọjú sí ẹ nígbà tó ti gbé ẹ débi àìmọye kan tí mo ti ṣe o mo ti san 22,000 naira 22k ni mo kó lẹ̀ 22k yẹn kẹ̀dẹ̀rẹ̀ mo yìí máa gba change torí ẹ̀ kára ẹ ti balẹ̀ wọ́n máa discharge ẹni ohun tó dẹ̀ sùn yìí mi dẹ̀ mọ́ tó fa o akọ́bà yìí ẹ̀ jẹ́ ó wà lórí sick bed ó yìí lo leg shake nǹkan yìí ó rántí bọ́ ìwọ ló dẹ̀ kó bọ́mọ yìí ìwọ ló kó bá ọmọ tó wà bí ọmọ tó ń wúkọ yìí sọ pé ikọ́ tó ń wú yìí òun ló ràn ọmọ yìí òun ló ràn ọmọ yìí tètè kúrò bí kò má bàa kó bá àwọn èèyàn torí mi ò mọ. Bọ̀bọ̀ Sam ẹ má máa sọ̀rọ̀ báyìí náà bí pé ń bá wọn nú jẹ́ nìyẹn. bí báwo. ìnà òṣìbátànú làwọn tí wọ́n bí ọkùnrin tó fi kókó ràn. òótọ́ ni o àbáyọ̀ bí gbàgbà gbé débi wọ́n dẹ̀ láwọn mẹ́ta náà bẹ̀rẹ̀ kọ́ lójijì wọ́n dẹ̀ nínú bíi náà kó wọn wá different world lọ́ọ́ má jàrí bi. má dá wọn lóúnjẹ má dá wọn lóúnjẹ ṣe pẹ̀lẹ́. má dẹ̀mọ̀ fẹ́mi o kẹ́ gbẹ́jà lọ lé ni o mo sọ 22k Yọ̀síbí ẹ gbà mí Yọ̀síbí. Dr. Shemi Dr. Shemi ẹwà mo rí yín sìn mo rí yín ta ẹ dẹ̀ sọ fún para Yọ̀síbí ti balẹ̀ ẹ̀yin lẹ sọ fún para èyí ti yá. ẹ ti ń fọwọ́ ra lára jù mo pàdé yín ta nísìn ẹ dẹ̀ sọ fún mi pé Yọ̀síbí ti wà okay perfectly okay mo bí ilé ìpè báwo lára ẹ ní perfectly okay. ìgbà mo sọ fún para wọn ti wà okay. èmi àti yín ríra níta mo dẹ̀ béèrè pé Yọ̀síbí ńkọ́ ẹ dẹ̀ ní kí wàá wọlé kí wàá wò. yes mo sọ fún yín pẹ̀lú lọ́wọ́. mo dẹ̀ béèrè pé báwo ni ara ẹ dẹ̀ ṣe báyìí sí mi. yes mo ṣe báyìí. ẹ jọ̀ọ́ nígbà tí a ṣe báyìí sí mi kí ni ìtumọ̀ yẹn perfectly okay. oh my god Rosan ara wọn ò tí wà okay ṣẹgbọn. Something needs to be done urgently. She's still coughing. She's still in pains. Don't worry, she'll be fine. Kẹ́rì bí tọ̀tún ṣe sọ, ṣẹ́ni kó fẹ́ dàbẹ̀ ní kó fẹ́ kà lára ju gbogbo wa lọ. Experience tó ti ní láti ibi tó ti bọ̀ ní Kigali, wèrè oní bùyàn jẹ láyé, kó máa appreciate ẹni bá wà lórí sick bed. Brosam, money that's in your office, man. Very important. Check back. Just take care. Just calm down. Ọlọ́run tó ń finá dẹ́hùn jẹ́ kó jọ Ọlọ́run yín jẹ́ kó jọ Ọlọ́run yín Ọlọ́run tó ń finá dẹ́hùn jẹ́ kó jọ Ọlọ́run yín jẹ́ kó jọ Ọlọ́run yín Ọlọ́run tó ń finá dẹ́hùn jẹ́ kó jọ Ọlọ́run jẹ́ kó pàtẹ́wọ́ yín. Brosam, problem one community. A very big one at that. Because pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ báwo lèèyàn mẹ́rin ṣe máa wúkọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Wọ́n ti ju bẹ́ẹ̀ lọ. Wọ́n tún ti ju mẹ́rin. Bẹ́ẹ̀ni. Okay, mẹ́rin ni situation tá a ṣe rí ń bí. Now pẹ̀lú gbogbo nǹkan tá a wò tó ń ṣẹlẹ̀ I think there is a problem with either the food abomi tó ń mu nínú community. So I need àti wò. Food abomi. Yes. Bóyá àwọn kan wà ní tó ní canteen tán oúnjẹ ń bẹ̀. Omi tó wà ní community mọ́. Mi mọ̀ bóyá ọmọ community wa dáadáa tẹ́ ẹ bá mọ ibi tí wọ́n sin bàbá baálẹ̀ sí ibi tó sì wà bàbá baálẹ̀ sí ni bọ́ọ̀ tá a mú ní community ibi tó wà rí ó dẹ̀ clean toró ti wà ń bẹ̀ ti pẹ́ kí ni wàá ní ìṣòro oúnjẹ tó bá dẹ̀ jẹ oúnjẹ náà ìyá akọjó ohun tó ń jẹ ìyá táwọn tó ń jẹ ìyá tákì tó ń jẹ ìyá Enoch ohun tó ń jẹ ta ló wá lè gẹ́gùn wọn. ìyẹn lè máa ní ìdí àti lọ find out nsìn. Ẹ máa need to find out to ibi tí kìíní yẹn ti wá bóyá oúnjẹ ni àbomi òun náà ṣe máa ń sọ ní community pé kéèyàn máa ṣọ́ nǹkan tó ń jẹ àti nǹkan tó ń mu because nǹkan tó bá ń gba inú wa ìkọjá ó wà very very important láti ká mọ̀. Now with the situation of things a máa need to carry out àwọn test kan láti lè discover bóyá oúnjẹ ni àbomi so nísìnyí báyìí ẹ máa need àti san 55,000 sa. ṣé nǹkan ò ṣe yín sá ẹ ní ríbi sá
22,000 naira ni mo kólẹ̀ fún Yoshibi lánàá náà ìtúndì kì sọ 55,000 naira àwa jẹ́ lò a máa jẹ́ bí 77 torí kíni. mo sọ fún yín pé a fẹ́ carry out àwọn test kan ká lè mọ nǹkan tó ṣẹlẹ̀. kò sí tó ṣe Yoshibi kò sí tó máa ṣe kò sí tó ṣe Yoshibi kò sí tó máa ṣe ọmọ Ọlọ́run ṣebí tọ́lọ́ ti gbé débi ni tó bá jẹ́ pé ilé ló wà epo àti iyọ̀ ni màá máa fún la. ṣe ọ̀rọ̀ Yoshibi kọjá ọ̀rọ̀ epo àti iyọ̀ tẹ́ ń sọ yẹn ṣe understand ká lè mọ nǹkan tó ṣẹlẹ̀ because kó tó di pé ó di another thing sí community ká lè sáré tètè kọ́ ọ̀bẹ tá bá ṣe test yẹn tá bá carry out àwọn test yẹn a máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ a máa mọ̀ bóyá oúnjẹ náà máa sá fún àbómi la máa sá fún nínú community so ká lè mọ nǹkan tá máa ṣe sẹ́mẹ́rì àti lọ san 55,000 yẹn. àwọn yìí ti ń lé o ohun yìí ti ń lé mi ò rí dókítà tó wọ ẹ̀ ń lé báyìí o 55,000 naira kò ṣọmọdé owó o mo lè ti sọ 22 tẹ́lẹ̀. ẹ má bínú bro Sam bọ́rọ̀ yẹn ṣe ká mi lára ló jẹ́ kí n sọ̀rọ̀ bẹ́ẹ̀ because I need to save àwọn people yìí ṣe dẹ̀ mọ̀ pé ní community náà ẹ̀yin náà wà lára wọn tá à ń wò so ẹ jẹ́ ká tètè wá nǹkan ṣe sí ṣe gbọ́ lọ́wọ́ ẹ jẹ́ ká tètè wá nǹkan ṣe sí kíákíá ẹ mọ̀ pé community náà lájọ wà àwọn community náà máa ń wá síbí lẹ́ẹ̀kọ̀ọ̀kan but situation ilé ìbáwọ̀ ti fẹ́ máa get out of hand so I need to tètè mójútó so ẹ jẹ́ ká ṣe so that a máa lè mọ nǹkan tó ṣẹlẹ̀. sọ àlà máa lọ bí léèrè tó bá láwọn ẹbí kan sáàmù ibi tó wú ẹ̀ bá dẹ̀ wà kó tètè jẹ́ ká mọ̀ torí èmi kan lè máa dáwọ́lẹ̀ anyhow mi lè máa dáwọ́lẹ̀ anyhow kò sí problem mi lè máa dáwọ́lẹ̀ anyhow mo máa kọ́ wọn kò ní ìmọ̀ náà lẹ́yìn náà ìbú náà máa búyàn ẹ ṣe ti yín fọlọ́hún ẹ ṣe fọlọ́hún. skeleton wo ni mò ń wò yìí ẹjọ ṣé x-ray àyà Yoshibi ni. bro Sam ẹ lọ mójútó nǹkan tí àjọ ń sọ. ẹjọ ẹ jẹ́ kí n wo x-ray. ẹ̀yin ẹ fi x-ray lẹ̀ ẹ lọ mójútó yẹn náà ṣe gbọ́ ẹ máa wo x-ray later ṣe gbọ́ it's confidential. ọ̀rọ̀ agbélẹ̀kùn sókè má ṣe mú iṣẹ́ kí ló ń wí. hospital tá a ti ń bọ̀ yẹn ní oṣù pé ó wà òkè náà fún Yoshibi láti wà ní hospital yẹn. kí ni speciality tó wà lára Yoshibi tí ò fi lè wà ńbẹ̀. ọ̀sán ẹ jẹ́ ká gbé wọn lọ síbi kan tó wà òkè ẹ mọ iye tẹ́tí ló ń bẹ̀ yẹn ni èmi dẹ́ ní ìdòwò gan ní ìjọ wà lọ ní ìdòwò gan. mo ti náwó tí mi ò expect o. Sàámú ẹ pẹ̀lẹ́ bó wà lára ẹ báyìí. sọ́ọ́ni pé ṣe èèyàn burúkú ni ẹ ṣọ́ọ́tì ni pé kò sí làákàyè kọ́kọ́ lórí ẹ̀ bó ṣe lè wù kó mọ́ kí ni Yoshibi ṣe fún ẹ ó ti jẹ́ pé ìdùnnú ti ẹni kí àwọn èèyàn máa wà nínú ìṣòro. àbúdá Sàámú kí tún ni tèmi inú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. tí ò bá jẹ́ bẹ́ẹ̀ kí ló tó fi lọ wo Yoshibi ṣé ló yẹ kí n bá ẹ. àbúdá Sàámú bò lẹ́yìn sọ̀rọ̀ báyìí bò lẹ́yìn sọ̀rọ̀ báyìí ìgbà tó rí sí kíní yẹn ṣẹlẹ̀ sí wọn a jọ gbé wọn dé hospital ni mo dẹ̀ jókòó síbẹ̀ mo wo wọn lójú títí ṣáàdẹ̀lì express kò yẹ pé mo máa lọ sí hospital lójoojúmọ́. ṣọ́jọ́ dúmọ́ ni kí wọ́n máa lọ sí hospital máa tọ́rẹ́ ẹni tí kò tí ì dé bá kò tí ì mọ tó máa ṣẹlẹ̀ so kẹ́ni tó dé láàrí. ẹni tó dé wúkọ́ tá a mọ nǹkan tó fa ọkọ fún wọn ẹni ní kí n lọ jókòó tì. ṣé bó tó ṣe ló ṣẹ̀ṣẹ̀ sọ yìí o ò fẹ́ kó ikọ́ látara Yoshibi ló ṣe gbọ́kọ̀ lé. yóò wúra sáwọn ti rí nǹkan tí ò jẹ́ kí mi padà lọ ni pé àmọ́ tí mo débẹ̀ bó ṣe ń wúkọ́ bẹ́ẹ̀ lọ mọ́jú bó ṣe ń wúkọ́ bẹ́ẹ̀ lọ mọ́jú mo jẹ́ rò pé bóyá inú bí wọn bó ṣe rí mi ni kò tí ò jẹ́ kí n padà lọ nìyẹn pé tí bá lọ débẹ̀ ó lè lọ dì mí ìgbà tí. Come on, say less. Tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀ at that particular time ẹni yẹn máa wà in pains. That's right. Tíyan bá dẹ̀ ti ní pains bẹ́ẹ̀ yẹn ó máa ń pass aggression. So ó yẹ kí wọ́n kó feel calm ní kó wò pé òkè nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ló jẹ́ kó máa pass aggression yẹn sí ẹ. Ìyẹn ò tó nǹkan tó máa fi sọ pé ò ní padà lọ sí hospital. Tẹni tó dẹ̀ dé la rí o. Tó bá jẹ́ olóde bá a ní fẹ́lẹ̀ náà. That's right. Ojú mi ti rí gan ní Kigali o. Kékeré lélẹ̀. Ẹ jẹ́ máa dúpẹ́. o rí pé mi ò tẹ́ ìdárúkọ òun rárá mi ò dárúkọ òun ò ní mo ṣe pé ẹni tí mo bìlí pé ó yẹ kí làákàyè bó tiẹ̀ tí lè wò kó jẹ́ kó lo bó òróró làákàyè ó yẹ kó wà lórí ẹ̀ ẹgbẹ́ òfo ni àbí bẹ́ẹ̀ kọ́ orí ò pé ẹ̀mí ìjẹ jáde ẹ̀ kó lọ́dọ̀ mi. Dọ̀tun àbí kí ló ń pè yẹ jọ Kigali tó rán rẹ àwa lára ẹ lọ Kigali ni ìwọ ló mọ nǹkan tójú ẹ rí lọ́hùn náà kí ló ṣẹlẹ̀ náà bọ́dá sọ wọn máa lọ́ọ̀yà mi bíbá ìwọ náà ó máa ṣẹ́nu ẹ̀sùn pa síwájú ó máa tẹnu bọ̀rọ̀ ṣọ́ọ̀pì ẹ̀ sọ̀rọ̀ ni mi ò mísẹ́ o
mi ò sáré rárá ó tún dé ní ẹ kó máa ní mí lára o jẹ́ kó rí ẹ pé kò mọ̀ nǹkan tó ń ṣe o wá dé máa lọ́ mi nífun ó ya wèrè ni wo lórí burúkú onírà lórí ó yá ẹ múra yín jáde kẹ́ lọ fún ayé lórí. ẹ bá gbèdé ẹjọ́ dìde bẹ́ẹ̀ ọ̀kẹ́ olóògbé yìí ò lè gbé bí pépà pẹlẹbẹ láti yẹn jẹ fún mi ni. ẹ bá lọ síta. mo wo fíìmù kan fíìmù dùn mo wá rò lọ́kàn mi pé bóò ni fíìmù ó ti dùn tó yìí láti bẹ̀rẹ̀ dópin tí ò sì ní àbàwọ́n kankan kò sí bó ti wo fíìmù tínú rẹ̀ ò lè dùn pé ọmọ dájú fíìmù ọ̀hún mi ìmọ̀ bóyá ò ti wò pọ́nrán kéè ó tó kú pọ́nrán ẹ̀ tó kìíní ó ti wò ó ti wo fíìmù. ikú tẹ̀sán ti yé mi sá. bá mú fóun bá mú ó yá gbé síbẹ̀ ẹ̀yọ́ bá ó ní gbogbo àwọn ọmọ náà ní lọ́wọ́ wo tó o fẹ́ gbóná sáré ìrẹ́ ò fẹ́ pín mo ní ọ̀wọ́ bí o bá rò tí ẹ ń bàjẹ́ o ti orí. ìtúlẹ̀ lè rí ibi ọmọ pọ̀ tó báyìí. Samuel, calm down. Kí ló dé? Calm down, báwo ló mọ́? Gbé ẹ̀tọ́ kílẹ̀ ṣe ń bí. Agbéyàn wá sí bí báyìí. Ó mú aṣẹ́yún. Ẹ kílẹ̀ ṣe ń bí. Àwọn agbóyàn bí báyìí. Ìwọ wá wá sí gbọ́. Agbéyàn wá sí báyìí sá. Wá síbí. Kí ló ṣe? Ó ń wúkọ́ ni sá. Ó tún wúkọ́. Ìyẹn náà wúkọ́. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ kí ẹ fẹ́ bàbá yẹ kẹsẹ̀ kọ́ bẹ̀ yẹn ẹ mú ibi rí yẹ káì ìwọ náà ṣe é ṣe báyìí pẹ̀lẹ́ dókítà yìí dà. kí ló ṣẹlẹ̀ bí báyìí. ó fẹ́ rọ̀ bí ni àṣebèrè tó béèrè jẹ́ béèrè ọlọ́pọlọ ní èèyàn wúkọ́ ó ní kí ló ṣẹlẹ̀ bí báyìí kí ni kí n sọ dókítà yìí dà tó bí mi lè pè kí ló tún ṣẹlẹ̀ bí tó rí pé ó fẹ́ wúkọ́ ní àbí àbá. Doctor, kí ló sì ṣẹlẹ̀? ẹ jọ̀ọ́ tó Ọlọ́run ẹ wò ẹni sórí burúkú ẹ wò ẹ tún rescue mi pẹlẹbẹrẹ kí ló ṣe kí ló tún sọ tó wúkọ́ ni àjọ sọ̀rọ̀ nínú ilé ni mo yìn bá wípé kí ló tún wà wúyọ síbi bó lọ ṣe bẹ̀rẹ̀ sí ní wúkọ́ nìyẹn. ó náà ti wúkọ́. ó wúkọ́. bẹ́ẹ̀ ni. no Brasamu wọ́ọ̀dù ti kún wọ́ọ̀dù ti kún everywhere everybody ń wúkọ́ ní community ṣé community yìí nìkan ni. I am not the only doctor in this community, please. Mo sọ kọ́ tẹ máa ṣe fún yín, ẹ ṣe kọ́kọ́ ń pa ìlà wọn. Mo sọ fún yín pé kẹ́ ṣe kọ́kọ́. You did nothing. Ẹ wo, ẹ má bínú. Ní lè gbà mí. No, there's no space. It's not a matter of place. There's no space here. Ẹ gbé lọ sí hospital ní ẹ̀jọ̀ tó yọ lọ́run. Ẹ gbé lọ síbòmí. Kí n gbé lọ hospital mi. Kí n gbé pẹlẹbẹ lọ hospital mi. Ẹ lè gba pẹlẹbẹ lọ́wọ́ mi. Kò sọ àlà. Dọ̀tún. No problem. No, wàá pẹnu dé ni o. Wọ́n náà pẹ̀lú dé ni eléyìí ó dà. Ó yá ìwọ náà má fọ ọmọ ẹnu bí ẹnu ẹṣin má ṣe bẹ́ẹ̀ ẹja lọ. Ẹni sùúrù nurse let's just bring her let us look for somewhere let's arrange something for her. Bí o bẹ sọ fún ẹ. A máa arrange fún ẹni sùúrù. Títí ẹ bí ni mo fẹ́. Ẹ máa gbé bọ̀. Sorry. Díẹ̀. Ìwọ náà ṣe ń kọ́ níbi pakúrù báyìí. Kí ló ń ṣẹlẹ̀ gan-an? Sọ́fẹ́ kàn ni. Wọ́n náà dárayá. Kí ló ń ṣẹlẹ̀ ní community torí Ọlọ́run? Tàbí gbé wá master. Gbéra tán ọ̀gá ní master. Àwọn ẹgbẹ́ wọn máa ń fún yín yangàn lè ta ni. Tó bá ti bímọ tán, ìwọ fẹ́ ṣẹ̀. Brosan, alágbéyẹ̀ wá síbí. Ta ló gbé wá bí? Ń gbọ́ tàbí? Ṣèyí lórúkọ ẹ̀ sà. Ṣèyí lórúkọ ẹ̀ ló fọwọ́ yún rí. Kí ló tó fojú bẹ́ẹ̀ wọ ọmọ? Gbé
tọ́mọ̀ ìbá wúlẹ̀ kẹ́kẹ́ bá bẹ̀rẹ̀ sí ní tóbi ṣé òkú ti lóyún ni tí ẹ ti bá ẹ̀ ìwọ sanra sódì ṣùgbọ́n ẹ fẹ́ sọ pé ètò rán mi kọ́kọ́ ni mo bá ẹ̀ǹdẹ̀ǹdẹ̀ǹdẹ̀ǹdẹ̀ gbéra kan mo ń sáré kiri ẹ̀yìn dókò mo ń dúró kiri ẹ̀yìn dókò tálẹ̀ bá gbé wá mo fẹ́ mọ̀ lórúkọ Jésù wá àìsàn àjèjì nínú ìṣẹ̀dá yìí ó yá jáde ó yá jáde ó yá jáde ó yá jáde agbára yìí kó gba àlàáfíà agbára yìí kó gba àlàáfíà ìṣẹ̀dá yìí kó gba àlàáfíà ó ti rí bẹ́ẹ̀ Jésù Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. ẹ pẹ̀lẹ́ kí ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú community báyìí. Daddy, ó ní agbára o àfi kó lóun gbà wá o àwọn èèyàn ti pọ̀ ní hospital lórí ọ̀rọ̀ ikọ́ yìí o. Well, Daddy, oh serious going on. A lot of people in the hospital. Oh, sorry. Sorry. Emma, sorry. No, it's okay. It's okay. Daddy, lórúkọ Jésù bẹ́ẹ̀ni wípé àyà yóò pa àlejò wọ́n fi ìbẹ̀rù bójú sájáde nínú ìkọlọ́fin wọn gbogbo àlejò ibi nínú community ó yẹ jáde ó yẹ jáde nínú àgbára ìjáde nínú àgbára ìjáde lórúkọ. Sàámú o Sàámú o Sàámú alájọ Sàámú o Sàámú. Òṣìbí ẹ̀mú ta ló sọ hospital bí mo àgọ́ káwọn náà ló sọ tèmi. inú mi ti ẹ̀kọ́ ló bá mi báyìí sí nǹkan tó bá mi ni pé kí nìkan tó fa ikọ́ tí almost everybody ní community tó dẹ̀ ń wú at the same time kí nìkan tó lè fà á. ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín o mo gbọ́dọ̀ àfi ìfirú èlé ìgbà o àwọn ọmọ yín ò ní wúkọ́ òjijì o wọn ò ní wúkọ́ òjijì o ó yẹ ìdíje já lọ létà bá dé ká lọ ṣàkáǹtì owó bẹ́ẹ̀ ni kò ní bímọ ìsanwó bíìlì yín ni àbẹ̀fẹ́ kí n máa sọ lójú ara tàbí ó lóye kọ̀ọ̀kan yóò díje tí mo sọ fún olúkálùkù yìí ẹ jọ̀ọ́ owó lówó ni o. ẹni sọ̀rọ̀ bro Sam ẹ wò tẹ bá délé ẹ máa make sure pé ẹ ń lo àwọn oògùn yín mo ṣe ní kẹmà rẹ láti kọ́ fún yín ṣẹgbọ́n. dókítà ẹ gbà wá tó yọ lóhùn ẹ gbà wá òun náà tún ti ń wúkọ́. ẹni sọ̀rọ̀ ìgbà ló ti bẹ̀rẹ̀ sí ń wúkọ́ yẹn. ti ayé àná títí jẹ́ àárọ̀ ìlú tí mo kó ìṣòro ní má jẹ́ kó kú báyìí ọ̀rẹ́ ìgbọ̀n kò tí ì ṣáájú. ọ̀rẹ́ yẹn náà tún wúkọ́. ẹni sọ̀rọ̀ ẹ má worry I ma take care. Nurse ẹ mú lọ sí ward let's quickly attend to her. Bùdá Sàámú ẹ má bínú ẹ jẹ́ kí attend to me máa rí yín later. ẹni sọ̀rọ̀ ó máa wà sorry. báwo lè jẹ́ sí ẹ? ẹni sọ̀rọ̀. internal mo ní báwo lè jẹ́ sí òṣè báyìí sí mi ṣáàlì tú ẹni. kí ló ṣẹlẹ̀ kí ni wá ẹjọ́ ẹ̀bùn mi ò tọ́ sí yín lẹ́nu o ẹ̀yà yọrùn bọ̀ ẹ̀ṣẹ̀ gbádùn kan ní ẹ̀ṣẹ̀ wà lálàáfíà kan ní ìwọ̀n mọ́ tó ṣẹlẹ̀ ní tó o ti fẹ́ wú fún ẹ dànù tó pàdé pọ̀ bí pẹ́pẹ́yẹ ní kí ni eléyìí tó ṣẹnu bí ẹnu ẹṣin tẹ́ẹ̀tì wúkọ́ kò níye tí mo sọ àbẹ́bọ́ mi tí mo ti rọ́wọ́ ẹ ti dàbí ẹran àṣẹṣẹ wà ara yìí padà ẹ̀fẹ́ wọ́n jálẹ̀ ọdún yìí gbogbo tí n bá sọ kẹ́ máa fi yá bìdì ẹjá lọ léwu tó bá délé mo ní di àká nọ́mbà tí máa fún yín tẹ́lẹ̀ máa ṣe kí ni tẹ́lẹ̀ máa ṣòwò sí mo ti láka nọ́mbà mo ti ní báńkì ó ní ẹ wá o ogun tó ti ṣe kí ni mo ló ṣe kò ní padà gbérí mọ́ tí ò bá ní gbérí mọ́ ẹ dáwó mi padà fún mi mo ti ń lọ thank you. bá dẹ̀ wò yẹn pẹ́ bí kẹ́ ẹ jẹ́ káwọn ọkọ tó ìwà lẹ̀ kẹ́ tó fà sí mú ní ìmọ̀ sísẹ́mù burúkú tẹ́ ní tó bá jẹ́ COVID-19 nígbà ayé yẹn ṣáwọn kẹ́kọ̀ọ́ láti ṣe yìí. ẹ tún tilẹ̀kùn mọ́ wa ní bọ́dá Sàámú ẹ dúró torí owó ọ̀kadà. ta ni bẹ́ẹ̀. ẹ já wa ló jàre. kí ló dé intana. kẹ máa intana mi rárá. kí ló dé. ẹ máa intana mi rárá ni ẹ máa intana mi you are gone. kí ló ṣẹlẹ̀. ó tọrọ ni mo fẹ́ kẹ́ sọ fún mi o
òótọ́ ni mo fẹ́ kẹ́ sọ fún mi ẹ má yẹ bá parọ́ fún mi tẹ́ bá parọ́ fún mi tí yín ta bẹ́ẹ̀ ni. olójú ẹyin ó yẹ kẹ́ tí mọ̀ èmi dáadáa ó yẹ kẹ́ tí mọ̀ kí mi ò bẹ̀rù anybody tọ́lọ̀ bá ṣe rí báyìí òun ni mo ṣe máa sọ tọ́lọ̀ ń bọ̀ àwọn aládẹ́dẹ́ o. ẹ ṣàánú mi. èmi máa kojú bẹ́ẹ̀ ni òwe ló pa fún mi ẹ má kó bá wa ẹjọ́. ṣé ẹ mọ̀ pé ọjọ́ tẹ́tí wá kó wájọ tẹ́tí bá a ṣe mítì immediately ta parí mítì lẹ́nìbọ̀dì bẹ́ẹ̀ sì wúkọ́. ẹlẹ́dàá mi o. ẹ má ṣe ẹlẹ́dàá kankan òótọ́ ọ̀rọ̀ ni mo dẹ́kẹ́ sọ. ó dẹnu èèyàn mẹ́ta tí mo ti gbọ́rọ̀ yìí ojú ẹlẹ́dàá gbogbo yín tó wọn mọ nǹkan kan tó bá sì jẹ́ pé mo mọ nǹkan kan nípa ọ̀rọ̀ yìí kó lóun Elédùmarè kó fi mí dára tó bá wù wọn mọ nǹkan kan ojú ẹlẹ́dàá gbogbo yín tó mo ti ń gbọ́ káàkiri community ẹ dákun ẹ ṣàánú mi wọn mọ nǹkan kan. olójú ẹyin ṣé ní gbogbo ìbúra ìkété ń bú yìí kókó èmi o ẹ bá wa wá solution sí nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ bá wa wá sí torí àwọn sọ̀rọ̀ tó ń sìn ẹ ń jọra mọ́lẹ̀ ẹ ń búra ẹ̀tàn pípa àmọ́. ẹ mọ kankan. ìmọ̀ kankan ṣàánú mi. kò sí problem akọni ká kọ́ wa sọ fún yín ká wá kí yín nílò náà ni ká jẹ́ kẹ́ ẹ mọ̀ torí pé bá a ṣe ń kúrò bí sí police station là ń lọ. ẹ jẹ́ ká máa lọ ẹ ríran wò. ẹ mọ̀ ṣe báwọn. ẹ máa ríran wò. Ọlọ́run Elédùmarè wọn mọ̀ mọ̀ nǹkan kan ojú ẹlẹ́dàá gbogbo yín mọ̀ tó ojú ẹlẹ́dàá yín tó bó bá sì jẹ́ pé mo mọ̀ nǹkan kan pọ̀ ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ kọ́ làwọn fi mí dára tó bá wù wọ́n mọ̀ nǹkan kan o ẹlẹ́dàá mi ṣàánú mi. kọ̀ọ̀kan ò sí níbẹ̀ o Sàámú bọ̀dá Sàámú èmi fẹ́ gbọ́. ogun kọ́ ẹ má yẹ kí n rí láyé mi o ẹ má yẹ kí kọ́ pa mí o Olúwa. lórúkọ Jésù Kristi ọlọ́run àfọ̀mọ́ bá wa fọ àdúgbò yìí mọ́ ọlọ́run àwẹ̀mọ́ bá wa wẹ àdúgbò yìí mọ́ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. pásọ sọ bẹ́ẹ̀ àtàwọn láti wá yín kiri ọlẹ gba bí agbábẹ ọlẹ gba báyìí ló ti jẹ ká gba bí ejò ń wọlé fún àná lóru ejò. Jésù Kristi ẹ gbà báyìí àgọ́ ara yín á gba àlàáfíà ẹ gbà báyìí àgọ́ ara yín á gba àlàáfíà ibi ò ní bá yín ó yá ẹ mú pẹ̀lú ìgbàgbọ́ bẹ́ẹ̀ ṣe ń mú yẹn àlàáfíà jẹ́ ti yín bẹ́ẹ̀ ni ẹ máa lọ pẹ̀lú àlàáfíà ẹ máa lọ. sọ bẹ́ẹ̀ ṣé ẹ fẹ́ kó bá àwọn èèyàn ni ìgbà táwọn èèyàn ń wúkọ́ tó ń dọ̀rọ̀ lọ́ọ̀sìpìtù dé tẹ́ ẹ tún fún wọn ní omi ṣé kí ló tún máa rún wọn kí gbogbo àdúgbò kó tún bá pariwo pé inú rírun ni àbí kí ló súnmọ́ eléyìí. bọ̀dá Sàámú ẹ ṣáà nígbàgbọ́ inú Ọlọ́run sọ bẹ́ẹ̀ ohun tí mò ń ṣe yìí mi ò dáṣe lọ́wọ́ ara mi ohun tí ẹ̀mí Ọlọ́run bá mi sọ pé kí n máa ṣe fún gbogbo èèyàn community òun ni mò ń ṣe yìí ìyanu dẹ̀ ń ṣẹlẹ̀. ṣé bẹ́ẹ̀ ló ṣe rí. Ọlọ́run ló sọ. torí lè tó ṣẹlẹ̀ ó kọ́ mi lómi ní o tí ó bá jẹ́ pọ́lọ́pọ́ Ọlọ́run àtọ́pọ́lọpọ́ ẹ̀yin ṣé bàmá ti dáràn báyìí ṣé bàmá ti dáràn báyìí pẹ̀lú ilé tó wà nínú ilé mi Ọlọ́run má jà rí bí o ẹ fún mi tó bá ti jẹ́ pé wòsàn ni torí èèyàn gbọ́dọ̀ dẹ́jà ju bọ́ ọwọ́ mi ń jò. Jésù Kristi ẹ pẹ̀lẹ́ ibi ò ní bá yín ẹ ò ní ṣàìsàn àìsàn ò ní ṣe yín ok Olúwa ṣeun. ṣé pé kí ni ti wọ́ọ̀sì gan-an community tó tún lè tó ṣọ́dọ̀gbọ́n ló ń ṣẹlẹ̀ ní. Sàámú ẹ tún wọ ọmọ yìí. omi ẹlẹ́ẹ̀kejì rèé tí mò ń lò nù community. ó dẹ̀ wọ́ọ̀kì. ó dẹ̀ ń ṣiṣẹ́. ó ń ṣiṣẹ́ agbára. Ọlọ́run ṣàánú Ọlọ́run má jàrí bí inú community jọ tó Ọlọ́run kí ló ń ṣẹlẹ̀ orí mi ní gbogbo ẹ̀ máa bounce back lé. what. ẹ wo omi tẹ́ fún mi ti jó dànù tán ó ti jó. ẹ mú ni. mi ò mú ìgbà tẹ́ ẹ bù fún mi òun lọmọ yẹn dé àyà mi dẹ̀ ti lọ sókè ó ní ẹ gbà ẹ bá kù sí kọ́ mi ṣe kòtò ó ní ẹ. ó yẹ mú Jésù Kristi. àgọ́ ara yín á gba àlàáfíà. àmín ẹ gbé wá. ẹnu ẹ fi lé ilẹ̀. ní kí ló ṣẹlẹ̀ ṣe fẹ́ fún wa ń wọ jẹ ni. rárá. ẹ̀yin náà mú ta ló wà tí ò ní wọ́n kọ́kọ́ ní ìdíwọ́ sàn. ẹ mú lè mú. ẹ lè mú ẹ bá ń gbé ẹ̀yin náà tẹ́wọ́ òní ẹ mú. kí ló wá ń ṣẹlẹ̀ ní community báyìí àfi kọ́ ló ń gbà wá gbogbo ilé tó ń ṣẹlẹ̀ kọ́ ló ń gbà wá ní kọ́ ló ń gbà wá ní ẹ bá ń bù sí. Ọlọ́run ò má jẹ́ rí bí o Jésù Kristi ibi ò lè bá wa. àmín torí gbogbo ilé tó ń ṣẹlẹ̀ yìí mi lè dá handle ẹ̀ àfi kọ́ ló ń ṣe kí ni kọ́ lọ́run gbà wá nínú àánú ẹ̀ kó bá wa handle ẹ̀. ṣáwárì tó ṣẹlẹ̀ ẹ̀ ní lọ́wọ́ yọ̀ṣíbí síbẹ̀ mọ̀ pàtí yọ̀ṣíbí ẹ̀ẹ́dẹ̀ mọ̀ pàtí pẹlẹbẹ
láàárọ̀ ìyá láàárọ̀ ìtí Yọ̀ṣíbí sì fẹ́ bá mi sọ̀rọ̀ kí rabọ́rabọ́ kí ni ò tí kó lára ẹ o torí mi mọ́ tó ṣẹlẹ̀ o pé mi kí ni yẹn ṣé kọ́kọ́ ni yẹn olóyè ìṣẹ̀lẹ̀ pẹlẹbẹ ti bí dẹ̀ wà níbi tó wà ẹni olójú abẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wúkọ́ ọlọ́mọ àjàrí bọ́pọ́lọ́ ẹ̀pẹ́ yín bọ́pọ́lọ́ ẹ̀pẹ́ yín kí ló àmọ̀ tí yóò bá ti ṣẹlẹ̀ ẹ wá wọlé omi tẹ́ ń pé káàkiri ẹ wá bá mi fún wọn ẹjọ́ ẹ máa bọ̀ nígbà tẹ́ bẹ̀rẹ̀ sí lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù Kristi. Jésù. oṣù bàtàn mo fẹ́ gbowó mi. Man, yo, what you be doing the whole time? You clueless? Say some. Where's the sugar? Where's the syringe? No food. Food báwo? Báwo lè sọ ṣé bra Sàámú jẹ́ àlejò bí báyìí? A máa tẹ́ ìtì wọn náà. Rosan, Sọ́bẹ̀, dókítà ìdílé, ẹ káàbọ̀, wọ́n ní dókítà ti dé. It's okay. The Lord is our strength. Kọ́lọ́dúnmọ́dún. Kọ́lọ́mọ́jọ́gọ́jọ́gọ́. Kọ́lọ́dúnmọ́dún. Kọ́lọ́mọ́jọ́gọ́jọ́gọ́. Sàámú, àbí kó dára yá nǹkan kò gbọ́dọ̀ ṣe ẹ́ o. Kí nǹkan bá jẹ́ nǹkan tó ṣe gbogbo ẹbí mi rẹ̀ yẹ o. You are welcome. Bro Sàámú, kí ló ṣe yín? I was surprised nígbà tí nọ́ọ̀sì pè mí pé ẹ̀yin náà ti wà mí. Kí ló tún ṣẹlẹ̀? Ẹ ní sùúrù. Pásítọ̀, pásítọ̀ yóò ti pọ̀ lórí kí ló ṣe mí náà? Ẹ jẹ́ kó bọ́ta. Nurse, yes, please, sir. Get me syringe and every other thing, please. Let me quickly attend to it. Yóò fẹ́ rí yín. Ó fẹ́ rí yín. Okay, wọ́n náà fẹ́ rí mi. Rosa, ẹ fẹ́ rí mi. Okay. Okay, so much. Okay. Dang! Rosa, what's this? Rosa. Keep quiet! Kí ni gbogbo nonsense yìí náà? Kí ló gbé tẹ̀ ṣe? Rosa. Jésù omi tẹ̀ fún mi. Dókítà, kí ni nǹkan tẹ́ ẹ mọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ sí gbogbo ènìyàn nínú community yìí? Bàbá. Dókítà. Bàbá. Kíra rẹ̀ kú oríire. Pé ẹlẹ́dàá rẹ̀ tì wá sọ́dọ̀ mi. Orí ọ̀fẹ́ ńláńlá ló ní. Orí ọ̀fẹ́ ńláńlá ló ní o. Gílà àti ṣe igún lọ́gán. Ògùn ń bẹ. Ògùn ń bẹ, ewé ń bẹ. Oríṣẹ́ tó bá wá sọ́dọ̀ mi. Èmi ti ṣe fáwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Bí àwọn ẹlẹ́sìn. Wọ́n fẹ́ káwọn èrò máa wọ́tú lọ́dọ̀ àwọn. Àtàwọn èèyàn míì náà. Mo ti ṣe lóríṣiríṣi. Tó sì jẹ́ fún wọn, tó jẹ́ bí iná tó làbí òrùn fún wọn. Yóò jẹ́ bí iná yóò sì làbí òrùn fún wọn náà. Yóò jẹ́ fún wọn. Wọ́n wá rí nǹkan kan tó lọ bá mi wá. Kò lè rárá, ọ̀sán ni. Ọ̀sán tá a máa mú un. Lọ́lọ́run bá mi wá. Wọ́n wá rí ọ̀sán mú yìí. Á là sí méjì. Tá a bá ti pín sí méjì lọ́gbọ̀ọ́gba. Ewé kan ń bẹ tí wọ́n fún ọ. Ewé yìí ló fi sí láàrin ọ̀pàdé. Tá a bá ti fi ewé yìí bọ̀ láàrin. Ọ wà lọ gbèsè oríta tàbí tí ẹsẹ̀ pọ̀ táwọn èèyàn lọ gèrègèrè. Kìíní yẹn máa rùn bíi lọ́fíńdà ni o. Bíi lọ́fíńdà ni ó máa rùn. Bí èèyàn bí fimú ko. Márùn lo oògùn ẹ̀. Bí èèyàn bá fimú ko, ọ̀tán ikọ́ dé ni.
yóò máa húkọ́ ni yóò máa húkọ́ ni kọjẹ́ bí 100 èèyàn ló bá fi mú ko ó kéré jù á rí èèyàn bí 60 torí rẹ̀ ọgbàbọ̀dé tí wọ́n gbé wá sọ́dọ̀ rẹ̀ ṣé mo sọ fún ọ wọ́n bá lè ti gbé wọn wá sọ́dọ̀ rẹ̀ bí èmi bá ti fún ọ ní nǹkan tó máa fi wò wọ́n sàn ti parí nù wọ́n bá ti gbé wọn máa wò wọ́n sàn ni tó o bá ti ń fún wọn báyìí ara wọn máa dá ni ìwọ́n bá máa gbowó lówó ọba máa dé lọ́lá àrí ọba máa pọ̀ sí mo ti jẹ́nu bẹ́ẹ̀ lọ. ẹ ṣé bàbá ẹ ṣé mo ní ìbéèrè kan tí mo fẹ́ bi yín bàbá irú iṣẹ́ tẹ́ fẹ́ ṣe fún mi ṣé ẹ ti ṣe fún dókítà kan rí tẹ́lẹ̀ ní sà. ìbéèrè tó béèrè yìí dá tó rọ́mọ bíbí inú mi dókítà ni àmọ́ mo ti jẹ́ dókítà tó ti mo bá a sọ̀rọ̀ pé iṣẹ́ tó ń ṣe yóò gbọ́dọ̀ ṣe lásán ọmọ mi náà ó fà á kékeré ni ó ní òun ọ̀fẹ́ rò nǹkan báyìí ó òun ti kí ni ewé àti gbòmí bíwọ̀ òye ọ ní kò sí ìtọ́kàn bó ṣe yẹn méjì ló bá wá láàrin ọdún kan ó ti tẹ̀wọ̀n lọ́rùn ẹ̀yìn gẹ́ni ọjà kò sí wàhálà máa lọ àmọ́ irú yín báyìí lèmi máa ń fẹ́ irú yín báyìí lèmi máa ń fẹ́ kẹ́ ẹ máa wá sọ́dọ̀ mi kí n lè máa rí ibi dánṣẹ́ ọwọ́ mi wò ògùn bẹ́ẹ̀ o ogun bẹ àmọ́ tó mọ̀ pé bí kò sínú téèyàn lè nílé béèyàn bá rí ibi dán wò téèyàn rí ibi ṣá yọ kàn wá ń bẹ̀ lásán ni yọ máa dòkú síbẹ̀ ni yọ dà fún ọ yóò ní tí ọ ọkàn báyẹn. bàbá bẹ́ẹ̀ ṣe sọ yìí tó bá rí bẹ́ẹ̀ tó bá lè jẹ́ bẹ́ẹ̀ ṣe sọ yìí bàbá máa jọ yín lójú máa ra mọ́tò fún yín bẹ́ẹ̀ ni mo sọ. má ká wá kẹ́yìn lọ yóò jẹ fún wọn ni yóò jẹ bí iná yóò sì là bí òrùn toró ń sẹ ní òní bẹ́tù kọ́ má jẹ èèwọ̀ ni àmọ́ gẹ́gẹ́ bí ohun tó sọ gbogbo ohun tó bá rà fún mi ẹ̀bùn ló jẹ́ mo gbà lọ́wọ́ rẹ̀ àmọ́ wọn ò ní tẹ́wọ́ gbowó lọ́wọ́ rẹ̀ láyéláyé wọn ò lè tẹ́wọ́ gbowó lọ́wọ́ rẹ̀ àmọ́ ohun tó bá rà fún mi mo gbà lọ́wọ́ rẹ̀ ẹ̀bùn ni ẹ̀yin wàá gbọ́ gbogbo ọ̀rọ̀ tá a sọ lẹ́yìn ó léèwọ̀ o ìwọ ọ̀rọ̀ ìsìn ni wípé láti òní lọ àbí láti àkókò yìí lọ wọn ò gbọ́dọ̀ ìwẹ̀ fún mọ́ wọn ò gbọ́dọ̀ bomi sí ẹ lára mọ́ torí ẹ̀yin ọmọ ọ̀sìn bó bá ti dé tẹ́ ẹ bá yó tẹ́ẹ̀tù máa wá bẹ́kùnbẹ́kùn kiri ẹ pẹ́ yín lọ ẹ̀yin ẹ̀ ń jayé lọ ẹ̀ ń lọ sí òtẹ́ẹ̀lì ẹ máa lọ wẹ̀ níbi ẹ̀yin ìkíni odò tó máa ń ti báyìí swimming pool ẹ pẹ́ yín máa lọ wẹ̀ ń bẹ̀ wọ́n máa bomi sí ọ lórí wọ́n á fọwọ́ rọ lórí báyìí wọ́n á fọwọ́ rọ lórí báyìí èèwọ̀ ni o. ó ti yé mi bàbá. má jẹun gbàgbé o. ó ti yé mi. má jẹun gbàgbé o. ìsọwọ́ sí rẹ. ṣé mo tó ṣẹlẹ̀ mo gẹ́ site ni mo gẹ́ site ni mo gẹ́ site ni bí o lọ mo sọ fún sọ bẹ́ẹ̀. sọ bẹ́ẹ̀ ọkàn mi mú èèyàn kan nínú community kó lè tó olú wà nídìí gbogbo ìṣòro tó wà lẹ́yìn. ẹ jọ̀ọ́ mo fẹ́ sáré béèrè question kan lọ́wọ́ yìí. ní 500 BC ìgbà wo ó ní àjàkálẹ̀ àrùn ló wọ Ísírẹ́lì? àjàkálẹ̀ àrùn 500 BC kí ló dé kí ló ṣẹlẹ̀? Ọlọ́run tẹ́ bá ti ń fi question béèrè question lọ́wọ́ mi anybody tó bá ti ń fi question béèrè question lọ́wọ́ mi mo máa ń rí ẹni ẹbí ẹni pé ó ń dodge question mi ni gbogbo bí tẹ́ bá ti rí ni o ẹni tẹ́ bá ti béèrè question lọ́wọ́ ẹ̀ tó bá ti ń fi question down ó ń dodge question yìí ni tàbí kó máa prepare. àsìkò wo làjàkálẹ̀ àrùn lọ́wọ́ Ísírẹ́lì ní 500 BC simple. kí lẹ fẹ́ fi àjàkálẹ̀ àrùn ṣe nínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí? ẹ mọ Bíbélì débẹ̀. kò ní ṣe pẹ̀lú nǹkan tó wà ńlẹ̀ yìí. ṣé àjàkálẹ̀ àrùn ló wọ́ community? rárá o. èèyàn kan ní àbí? mi ò mọ̀ o. èmi mọ̀ èèyàn ni ẹni yà á dẹ̀ gbà dó àwọn méjì lọ́kàn mi ń sọ bọ́tì kan wà tọkàn mi mú ṣinṣin ìtọ́kàn mi mú ṣinṣin yẹn ó wà yín mọ́ nínú ọkàn mi ni kò dé yọ yín kúrò mbẹ̀ ẹ̀mí mi dẹ̀ nípò mò ń ní wàá gbà mí lọ́gàá bọ́kàn mi ṣe mú ẹ̀ ṣinṣin. Rasamu ẹ̀mí kí gbogbo náà máa ń sọ fún yín wípé ẹni ẹ̀mí ni yín bẹ́ẹ̀ ṣe ń sọ wípé ẹ̀mí yín ó connect mọ́ ẹnìkan yẹn ẹ jẹ́ kí èmi mọ̀ ta ni ẹni yẹn ṣọ́kùnrin ni
àbóbìnrin. ṣé mi ò ní mọ̀. No, sorry ẹ pẹ̀lẹ́. ṣé mi. ẹ má wúkọ́. ẹ̀yin ẹ má wúkọ́. No, bọ̀dá Sàámú ẹ ti mu omi agbára o. Kò dẹ̀ sẹ́ni tó máa mu omi agbára yìí tí ò ní gbà wòsàn. Ẹ̀yin ò wúkọ́ tẹ́lẹ̀ kí ló wá ṣe yín? àbọ̀ tó yà bá mú ó lè wu nǹkan mi lẹ̀. Kò sí nǹkan tó máa wúlẹ̀ jó gbogbo èèyàn kan lọ. ó dàbí pé nígbà tí mo fẹ́ sọ̀rọ̀ yẹn ẹ̀yà mọ̀ omi tó máa ń sápáyàn lórí olóṣèlè kò sí pé mo. pẹ̀lẹ́ ṣe rí bọ̀dá Sàámú pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń sọ fún mi wípé ẹ̀mí sorry now pẹ̀lẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ wípé ẹ̀mí yẹn ṣà ń sọ pé ẹnìkan yẹn ẹ wo ẹnikẹ́ni tó lè wò kó jẹ́ tí omi agbára yìí tó bá kan ẹni yẹn lórí bómi ṣe ń wòyàn sàn bẹ́ẹ̀ náà lẹ́ni yẹn á máa sọ gbogbo tẹnu ẹ̀ jáde. Kò sí tí ò ní sọ. bí àgẹ̀. gbogbo ohun tó lè wò kó ṣe tómi bá kan lórí ó máa sọ̀rọ̀ ní ṣá. pẹ̀lẹ́. ó yẹ mọ mi. ẹ tún dalẹ̀ mi lórí. ẹ tún dà sórí mi. mímu ni mo pè é. ẹ máa mú kẹrẹ fún mi ìmọ̀ tó fẹ́ bí ìfẹ́ tó fẹ́ fakọ ìmọ̀ tó fẹ́ fakọ ẹ fún mi kẹrẹ fún mi lórí mi díẹ̀. ẹ tẹ́wọ́ ẹ pẹ̀lẹ́ ẹ̀yin tẹ́wọ́. lọ́hùn ọ̀rọ̀ kankan gbé mi nínú ẹ̀ka. ọmọ oníkẹ́ mú ni. bẹ́ẹ̀ kàṣẹ wàá gbà mo sọ bẹ́ẹ̀. tẹ́lí mo sọ fún sọ bẹ́ẹ̀ mo ní àwọn méjì ló sọ sí mi lọ́kàn àwọn méjì ló wà lọ́kàn mi ẹni àkọ́kọ́ lọ́lọ́dún ẹ̀yìn tó pè mí tì ẹni ẹ̀kejì ìdọ́kọ̀ mo jẹ́ òpin mo wá síbí mo lè sanwó kí ẹlẹ́dà iṣẹ́ kí ni mo ṣe mo sọ 82,000 eventually fún yọ síbí mo sọ 62,000 fún pẹlẹbẹ ó lè gbà lọ́wọ́ mi àìmọye owó ló ti gbà lọ́wọ́ àwọn èèyàn ó lè kàná èmi ò rí dókítà tó wù ẹ̀ máa ń lé tó wù ẹ̀ máa yí tó máa bá àwọn èèyàn sọ̀rọ̀ irú iṣẹ́ tó ṣe ni o fẹ́ bá yàgò lòdì ìlú community tí ọ̀nà fà sọ bẹ́ẹ̀ omi yín magical this is magical man mo ló sọ fún mi pé tó bá fún mi lómi ẹni tó bá ṣiṣẹ́ mi tó bá fọ́ ọmọ lórí tó bá fọ́ tí mo sọ ọmọ lórí ìgbà rẹ̀ abalẹ̀ ọgbọ́n wo ni mo fẹ́ dá o báwo lomi ṣe fẹ́ kórí dókítà o tí mi ò bá ṣe tí mo ṣe yìí o eléyìí ajẹgbẹ o eléyìí tí mo wá ṣe yìí ẹ mọ̀ kí mo wá influential kò sọ ọlọ́pàá tí mi ò mọ̀ fúnra rẹ̀ ṣe ẹ láwọn dókítà tó ń ba dókítà lòdì jẹ ẹ láwọn dókítà tó ń ba yẹ àwọn dókítà tó kù jẹ a lot of competent doctor àwọn dókítà gidi tó wà káàkiri tó jẹ́ ká àti wọ́n yọ̀gàn ẹ wá yé eléyìí ẹ kó ìfẹ́ ba ilé wọn jẹ sẹ́ni tó ń borúkọ wọn jẹ ẹ bẹ̀rẹ̀ bọ́lájà ni kí ni wọ́n jẹ́ ọ̀tẹ̀ ẹ̀yin méjèèjì ẹ má dúró tì sọ bẹ́ẹ̀ ẹ̀yin méjèèjì lè má tẹ̀lé dé station ayé ẹ máa rún mo mọ àwọn ọlọ́pàá tó pọ̀ tí wọn bá wá síbí kọ́ wá ti hospital pa kó o pè mí lọ. ẹsẹ̀ mi ló ń yára àtọwọ́ àtẹsẹ̀ mi ló ń gbéra fúnra wọn. ẹ wò ẹ̀yin méjì tí mo sọ yẹn ẹ tẹ̀lé mi bẹ́ẹ̀ lọ́wọ́ mo bọ̀. Jésù Kristi. Dókítà, kí ló dé tẹ́ fi ní láti worú ìwà báyìí? Ẹ̀yin torí ìgbáyégbádùn ti yín, ẹ dẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ sínú ìnira ayérayé. Tí kì bá ń ṣe wípé Ọlọ́run fúnra rẹ̀ ń kọ sí àwọn ènìyàn ó dẹ̀ ń tú wọn sílẹ̀, ṣé bẹ́ẹ̀ bá ṣe máa gbẹ̀mí àwọn èèyàn nìyẹn? Ẹ̀yin ò ṣe fi ìwà jọ àwọn dókítà dáadáa tí àwọn ènìyàn ń sọ dáadáa nípa wọn tá a dẹ̀ ń rí wọn títí di àkókò yìí. Ẹ wo bẹ́ẹ̀ ṣe ṣera yín, ẹ wo bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yín dà. Ọlọ́run sọ bẹ́ẹ̀ ò kì í pẹ́ kó tó mú yàn o. Kò sí ẹni tó ń hùwà ìbàjẹ́ àfi tọ́lọ́run ò báyìí tí ì ṣetán láti mú un. Eléyìí tó ṣẹlẹ̀ yìí ọlọ́pàá náà ló máa bá yín yanjú ẹ o. Kí ni? Ọlọ́pàá ń bọ̀ ń bí òun ló máa bá yín yanjú ẹ. Mo wo fíìmù kan, fíìmù ń dùn. Mo wá rò lọ́kàn mi pé
bóò ni fíìmù ó ti dùn tó yìí láti bẹ̀rẹ̀ dópin tí ò sì ní àbàwọ́n kankan. Kò sí bó ti wo fíìmù tínú rẹ̀ ò dùn. Tí ọmọ dájú fíìmù ọ̀hún mi ìmọ̀ bóyá ò ti wò. Pọ́nrán kéè. Ó tó kú. Pọ́nrán ẹ̀ tó kìíní. Ó ti wò. Ó ti wo fíìmù. Ikú tẹ̀ sọ ti yé mi sá. Bá mú fóun, bá mú. Ó yá gbé síbẹ̀. Ẹyọ. Bá. Ó ní gbogbo àwọn ọmọ náà ní lọ́wọ́ wo tó o fẹ́ gbóná. Sáré ìrè ò fẹ́ pin. Mo ní ọ̀wọ́. Bí o bá rò tí ẹ ń bàjẹ́, o ti orí. Ìtúlẹ̀ lè rí ibi owó pọ̀ tó báyìí. Sàámú Alájọ. Sàámú Alájọ. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Sàámú Alájọ. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Máa gbó Sàámú Ṣíkà àdé fún mi lówó mi. Mo lóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn.